onígbèrè àti ẹ náà lọ ọdún tuntun ṣọdún ẹ̀mí wà tọmọtọmọ àgbẹ̀rí dọ̀là rẹ̀ yọ. mo gbẹgbẹ́ ọlọ́jà lóṣòdì mo kí wọ́n tẹ́lẹ̀ dẹ̀ chairman ìjọba ṣòdì wọ́n ẹ̀ lọ àbójú ẹ̀bí ẹ̀ kò dúró. Àtijọ́ mi ò rí ìgbà ìgbésẹ̀. Wọ́n ṣe ní ilé ọdún yìí. À ń pàṣẹjọ láti ní dáadáa. Gbogbo àdúrà kan ṣe àkàwọ́. Mo kí vice chairman. Ìjọba ìbílẹ̀ ló ń ṣòrí. Àti gbogbo ẹni nígbà ìgbà wọ́n kí. Ẹ̀yin pọ̀lítíkù ní ìgbà wọ́n kí. Aku oríire tèmi o. Àdìgún sáyé ìdìbò kí ẹ sí ní. Ọba bọ́bì. Gbogbo ilé ẹ̀kú àlù òkì wa. Òjì náà ṣú ìdìbò kí. Ọmọ alábìtì á sì ní ìwọ̀n ọmọ bàbá mi. Ìbí ẹ̀ níta bí ìwọ̀n kí. Shama